àwọn ohun tó lè dá ọlọ́pàá ìpínlẹ̀ dúró nìwọ̀nyí o. Àwọn aṣòfin àgbà ti fọwọ́ sí i. Bí ọmọ ẹni bá dá a ká wí, a ò kúkú ní torí ẹ̀ fi ṣaya. Ohun tí àwọn tí wọ́n fẹ̀ràn ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ìjọba rẹ̀ ń wí rèé, gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ti ṣe ṣáájú wọn. Bẹ́ẹ̀ ní tòdodo, bí Tinubu bá rí ọ̀rọ̀ tí àwọn ọlọ́pàá ìpínlẹ̀ yìí ṣe gẹ́gẹ́ bí kinní náà ti ṣe fẹ́ yanjú yìí, orúkọ rẹ̀ yóò tẹ̀wọ̀n nínú ìwé ìtàn Nàìjíríà ju ti ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ṣe olórí ìjọba orílẹ̀-èdè yìí lọ. Ìdí ni pé ọ̀rọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ yìí kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o. Àwọn èèyàn ti ń pariwo ẹ̀ tipẹ́ pé kí Nàìjíríà ní àwọn ọlọ́pàá ìpínlẹ̀, káwọn ọlọ́pàá ìpínlẹ̀ yìí lè mójútó ètò ààbò àdúgbò tàbí ìpínlẹ̀ wọn. Àmọ́ ohun tó jẹ́ káwọn èèyàn máa pariwo bẹ́ẹ̀ ni pé àgbàlagbà adìyẹ rí àwòdì ó kán lùgbẹ́, iṣẹ́ òjòra nìyẹn. Wọ́n ti lo ètò náà ní Nàìjíríà yìí rí ni. Wọ́n ti ní ọlọ́pàá ìpínlẹ̀ kálukú rí láyé àwọn Ọbáfẹ́mi Awólọ́wọ̀, Sàdánù Àmọ́dù Bello àti Nnamdi Azikiwe. Wọ́n ní ọlọ́pàá tiwọn ní ìpínlẹ̀ wọn, Eastern, Northern àti Western Regions. Yandoka tàbí Dongari tàbí Yangadi ni wọ́n ń pe ọlọ́pàá wọn nílẹ̀ Haúsá, ìyẹn àwọn ọlọ́pàá ìpínlẹ̀ tiwọn. Bẹ́ẹ̀ náà ni wọ́n ń pe tiwọn ní Òhù ní ilẹ̀ Ìgbò, tí àwa sì ń pe àwọn tiwa ní ọlọ́pàá lásán tàbí ọlọ́pàá Èkó tàbí akọ́dà tí wọ́n bá ń lò wọ́n nílé ẹjọ́. Bó ṣe wà títí di ọdún 1966 nígbà tí àwọn sọ́jà gbàjọba nìyẹn. Ìjọba Àgún-Ìrònsì ló pàṣẹ pé gbogbo ọlọ́pàá pátá gbọ́dọ̀ máa gba àṣẹ wọn láti ọ̀dọ̀ ìjọba ológun àpapọ̀ ni. Nígbà tí òun náà sì tún gbàjọba lọ́dún 1966 kan náà, ìjọba Yakubu Gowon gbé ìgbìmọ̀ kan dìde láti yẹ ọ̀rọ̀ àwọn ọlọ́pàá yìí wò. Wọ́n fi Alhaji Yusuf Gobiri ṣe alága. Ìgbìmọ̀ Gobiri yìí ló sọ pé kí ìjọba Yakubu Gowon pa ọlọ́pàá ìpínlẹ̀ rẹ̀ pátápátá tó ní àwọn olóṣèlú ń lò ó fún ìwà burúkú wọn, torí wọ́n ń lo àwọn ọlọ́pàá wọn láti fìyà jẹ àwọn alátakò wọn ni. Ọ̀gá ọlọ́pàá ni Audu Bako nígbà náà. Ìyẹn nígbà tí Gobiri fi ń sọ̀rọ̀ yìí, ó sì gbénú rangbọ̀ndàn pé kò mọ́gbọ́n dání pé kí ìgbìmọ̀ Gobiri máa sọ pé kí wọ́n pa ọlọ́pàá ìpínlẹ̀ rẹ̀, nítorí àǹfààní wọn pọ̀ ju gbogbo ohun tí ìgbìmọ̀ tí wọ́n gbé dìde náà ń sọ lọ. Àmọ́ nígbà tí wọn yóò fi gbé àbájáde náà kalẹ̀ níwájú àwọn Gowon nínú oṣù kẹjọ ọdún 1967 tí ìjíròrò sì bẹ̀rẹ̀, wọ́n ti fi Audu Bako ṣe gómìnà ìpínlẹ̀ Kano. Wọ́n sì bẹ̀rẹ̀ sí halẹ̀ mọ́ pé tí kò bá jáwọ́ nínú ìfẹ́ tó ní sáwọn ọlọ́pàá ìpínlẹ̀ pẹ̀lú ariwo tó ń pa pé kí wọ́n má pa wọ́n rẹ́ yìí, wọ́n lè yọ ọ́ nípò gómìnà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fi sí o. Ńlọkùnrin náà bá sinmi. Bẹ́ẹ̀ ni ìjọba Yakubu Gowon ṣe òfin náà. Nígbà náà ni wọ́n sì pa ọlọ́pàá ìpínlẹ̀ rẹ̀ pátápátá tí wọ́n sì fi sínú òfin ìjọba ológun. Òfin náà ni àwọn Olúṣẹ́gun Ọbásanjọ́ tẹ̀lé ní 1979. Wọn kò yọ ọ́ kúrò níbẹ̀. Àwọn ìjọba Ṣẹ́hù Ṣàgàrí tó sì dé, alágbẹ̀dẹ kì í rójú bọ́lé arọ́ ẹ̀ làlẹ̀kẹ̀ kì í rójú àtòkùnbọ̀ ní tiwọn. Wọn ò rójú ráàyè dá sí ọ̀rọ̀ òfin kankan. Iná ń jó lọ́fun amùkòkò tiwọn. Kò sẹ́nìkan tó rántí dédìí òfin ọlọ́pàá ìpínlẹ̀. Bẹ́ẹ̀ ni kí náà sì wà títí dé ìgbà tí wọ́n tún yẹ òfin náà wò ní 1999 tí wọ́n ń fẹ́ dájọba padà fáwọn alágbádá yìí. Síbẹ̀ náà, ọ̀rọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ kì í ṣe ibi tẹ́nìkan kan lè dá sí pé kí wọ́n tún gbé e dìde. Òfin táwọn Babangida ṣe ní 1989 àti ti Abdulsalami Abubakar ní 1999 kò sẹ́nìkan tí dárúkọ ọlọ́pàá ìpínlẹ̀ sí i. Kò sì sóhun tí wọ́n ń bẹ̀rù ju ohun tí àwọn olóṣèlú ìgbà náà fi àwọn ọlọ́pàá ìpínlẹ̀ wọn ṣe, níbi tí wọn yóò ti fọlọ́pàá mú alátakò wọn tí wọn yóò sì ti sáré jù ú sẹ́wọ̀n lẹ́sẹ̀kẹsẹ̀. Ọ̀rọ̀ náà burú débi pé tí ẹnìkan bá wà tó ń tako ìjọba, pàápàá nílẹ̀ Yorùbá tàbí nílẹ̀ Haúsá, kíá ni wọn yóò ju òkú sí ẹ̀yìn ìkùlé ẹ̀. Nígbà tó bá ń sùn, òru náà ni àwọn ọlọ́pàá yóò sì ti dé ilé ẹ̀, nígbà tí onílé kò mọ̀ pé òkú kankan wà lẹ́yìn ìkùlé òun. Àwọn ọlọ́pàá ni yóò kanlẹ̀kùn, wọn yóò sì mú, wọn yóò sì ní kó wá wo òkú tí wọ́n bá níkùlé ẹ̀. Bẹ́ẹ̀ ni wọn yóò mú lọ. Ọjọ́ kejì ni yóò fojú ba ilé ẹjọ́ tí kò bá sì tètè sọ pé òun ti di ọmọ ẹgbẹ́ òṣèlú tó ń ṣèjọba lọ́wọ́lọ́wọ́. Ẹ̀wọ̀n oṣù 6 tàbí ọdún kan ló ń lọ yẹn. Wọn yóò jù ú síbẹ̀, wọn yóò sì rán lọ.
àwọn ìwà yìí ni kò jẹ́ kí àwọn ológun tilẹ̀ gbà rárá pé ọlọ́pàá ìpínlẹ̀ dáa níbì kankan ní tiwọn. àmọ́ láti 1999 tí ètò òṣèlú tuntun yìí ti bẹ̀rẹ̀, àwọn èèyàn ń sọ pé nàìjíríà nílò ọlọ́pàá ìpínlẹ̀ nítorí ètò ààbò tó mẹ́hẹ̀ lójoojúmọ́. àmọ́ bí wọ́n ti ń gbé kinní náà dìde, bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n mọ itú tí àwọn ọlọ́pàá ìpínlẹ̀ ọjọ́ sí pa ń fà á wálẹ̀. wọ́n sì ń sọ wípé àwọn olóṣèlú yóò bà kinní náà jẹ́ ni. ìjọba Olúṣẹ́gun Ọbásanjọ́ tilẹ̀ lòdì sí i. ẹnikẹ́ni tó bá sì ń sọ bẹ́ẹ̀ bí ìgbà pé tọ̀hún kàn ń jẹ ẹnu ẹ̀ níyà ni kò sẹ́nìkan tó fẹ́ gbọ́. Umaru Yar'Adua kò rójú ìyẹn. Goodluck Jonathan tí wọ́n dábàá bẹ́ẹ̀ fún àìrójú àìráyè tí kì í jẹ́ kí ọ̀bọ fárí kò jẹ́. sáà kejì tó ń fẹ́ gbà ò jẹ́ kó lè dábàá ẹ̀ rárá ni. Muhammadu Buhari náà gbọ́ àmọ́ kò gba. kò sí ohun tó ń jẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ lọ́dọ̀ tòun. nígbà náà ni Bọ́lá Tinubu dé. nígbà tí Bọ́lá Tinubu yóò fi dé yìí, ètò ààbò ti mẹ́hẹ̀ pátápátá ni. gbogbo èèyàn sì ń pariwo pé kí wọ́n lo ọlọ́pàá ìpínlẹ̀ ló dáa. àmọ́ àwọn alátakò ètò náà pọ̀ gidi gan-an ni, pàápàá àwọn èèyàn nílẹ̀ Haúsá. àwọn olóṣèlú àti àwọn ọba ibẹ̀ kórìíra. wọ́n kórìíra kinní náà débi pé wọn kò fẹ́ gbọ́, torí àwọn ti rí ọlọ́pàá ìjọba àpapọ̀ bíi nǹkan tiwọn. torí kò sí àrà tí wọn kì í fi àwọn ọlọ́pàá náà dá níwọ̀n ìgbà tí wọ́n ti rí àwọn èèyàn tí wọ́n kó sí ju àwọn ẹ̀yà tó kù lọ, tí wọ́n sì tètè máa ń di ọ̀gá ní ẹnu iṣẹ́ ọ̀hún. bí wọ́n ti ń sọ̀rọ̀ náà ni Tinubu ń sọ pé òun yóò fún wọn lọ́lọ́pàá ìpínlẹ̀ ṣáò. ọ̀pọ̀ èèyàn kò sì gbà á gbọ́, bí ẹ̀tàn lohun tó ń sọ náà jọ lójú wọn, torí bí àwọn tí wọ́n ṣáájú ẹ̀ ti ń wí náà nìyẹn. ṣùgbọ́n ní ọjọ́ 11 oṣù kẹfà yìí tí àwọn aṣojú-ṣòfin Nàìjíríà fọwọ́ sí pé kí wọ́n dá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀, gbogbo ayé ló pariwo. ọkàn sì kó sókè pé ṣé kinní náà yóò ṣeé ṣe àbí ò ní ṣeé ṣe, torí ẹni tí wèrè bá ti lu ìyá ẹ̀ parí tó bá rí mẹkáníìkì nínú aṣọ iṣẹ́ ẹ̀ tọ́hún yóò fèrègé ni o. àwọn èèyàn ti rí oríṣiríṣi nínú ọ̀rọ̀ àwọn olóṣèlú, pàápàá lórí ọ̀rọ̀ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ yìí, débi pé wọn kò fẹ́ gba ohun tí Tinubu ń wí. àfi nígbà táwọn aṣojú-ṣòfin wọ̀nyí fọwọ́ sí i tí wọ́n ní kí wọ́n lọ dá kinní náà sílẹ̀ ó jàre. ìtàkùn tó bá sì ní kẹrin má wọdò, ohun àtirin ni wọ́n jọ ń lọ. bí àwọn aṣòfin kékeré yìí ti fọwọ́ sí òfin náà ni gbogbo ayé bẹ̀rẹ̀ sí retí àwọn aṣòfin àgbà. ṣé wọn yóò fọwọ́ sí i ni àbí àwọn ò ní fọwọ́ sí i. nígbà tí Tinubu fúnra ẹ̀ fi àbá òfin lórí ọ̀rọ̀ àyípadà àwọn ọlọ́pàá yìí ránṣẹ́ sí àwọn aṣòfin àgbà ní ọjọ́ Ìṣẹ́gun Túsídéè ọjọ́ 23 oṣù kẹfà yìí, láwọn èèyàn ti mọ̀ pé kinní náà ti ń ṣe bọ̀ o. nítorí lẹ́sẹ̀kẹsẹ̀ ni olórí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà sẹ́nẹ́tọ̀ Godswill Akpabio ti ka ìwé òfin náà sétí gbogbo àwọn ọmọ ilé ìgbìmọ̀ lọ́jọ́ náà gan ni o. Ọ̀pẹ́yẹmí Bámidélé ti ṣe aṣáájú ilé ìgbìmọ̀ ọ̀hún sí irọ́ gbogbo àwọn aṣòfin pé kí wọ́n jẹ́ kí àwọn pàdé lánàá òde yìí kí àwọn lè jíròrò dáadáa lórí ẹ̀ kí àwọn sì fọwọ́ sí i. ohun tí wọ́n pàdé lánàá láti ṣe nìyẹn, tí àwọn aṣòfin pọ̀ lọ́kànrin, tí àwọn èèyàn ìjọba pàápàá wá. nítorí lójú Fẹ́mi Gbàjàbíàmílà tí í ṣe olórí àwọn òṣìṣẹ́ lọ́fíìsì ààrẹ ló ṣe, àti mínísítà fún ètò ìdájọ́ orílẹ̀-èdè yìí Lateef Fagbemi, àwọn méjèèjì ló wà níbẹ̀ lórúkọ ìjọba àpapọ̀. bẹ́ẹ̀ làwọn gómìnà kan náà wá láti fi hàn pé àwọn gómìnà gbogbo pàápàá mọ̀ nípa ohun tó ń lọ. gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún wà níbẹ̀, bẹ́ẹ̀ ni Uba Sani ti Kaduna àti Lucky Ayédatiwa ti ìpínlẹ̀ Ondo. ohun tí wọ́n ti fẹ́ ṣe tẹ́lẹ̀ ní kíkálukú fi máṣíìnì dìbò sí àbá òfin náà. àmọ́ máṣíìnì àwọn kan nínú àwọn aṣòfin náà kò ṣiṣẹ́. nígbà náà ni Ọpẹ́yẹmí Bámidélé ní kí àwọn kúkú fọwọ́ ṣe é, kí gbogbo àwọn tí wọ́n bá fẹ́ dìbò sọ̀rọ̀ kó lè jẹ́ gbogbo àwọn làwọn fọwọ́ sí i. bẹ́ẹ̀ ni wọ́n sì ṣe o, kò sí sẹ́nìkan tó lòdì sí òfin ọlọ́pàá ìpínlẹ̀ yìí nílé ìgbìmọ̀ aṣòfin àgbà. Ọpẹ́yẹmí Bámidélé ṣàlàyé ọ̀rọ̀ náà níwájú gbogbo ilé ìgbìmọ̀ tó sì gbé àbá ọ̀hún kalẹ̀. ó wáá sọ pé nǹkan kan wà nípa òfin yìí o. ìyẹn náà ló sì mú gbogbo èèyàn fi ọkàn balẹ̀, ìyẹn gbogbo àwọn tí wọ́n ti ń jáyà lórí òfin náà. ohun tó sọ ni pé ẹni tí yóò ní olórí ọlọ́pàá ìpínlẹ̀ yìí nínú àwọn gómìnà àtijọba àpapọ̀, pé ohun tó ti ń fa wàhálà nìyẹn o. Bámidélé ní àwọn ti ṣe òfin yìí, àwọn sì ti fi síbẹ̀ pé àwọn gómìnà ìpínlẹ̀ gbogbo ni yóò máa yan kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ wọn. kò sí ẹni tí yóò bá wọn dá sí i àfi ilé ìgbìmọ̀ aṣòfin wọn.
èyí ni pé bí àwọn gómìnà wọ̀nyí ti ń yan àwọn kọmíṣánná tó ń bá wọn ṣiṣẹ́ bẹ́ẹ̀ náà ni wọn yóò yan kọmíṣánná ọlọ́pàá. ilé ìgbìmọ̀ asòfin wọn ní ìpínlẹ̀ wọn nìkan ni yóò sì fọwọ́ sí i fún wọn. àwọn ni wọ́n ní ọlọ́pàá wọn, àwọn náà ni wọn yóò sì mú ẹni tó bá wù wọ́n bíi kọmíṣánná. àṣẹ tí wọ́n bá sì fẹ́ ni wọn yóò pa fún un. ṣùgbọ́n àwọn asòfin àgbà yìí gbégi dínà fún àwọn gómìnà tí wọ́n bá fẹ́ ṣe agbára wọn lò. wọ́n fòfin dè wọ́n pé wọn ò ní lè ṣe bẹ́ẹ̀. ṣé ìbẹ̀rù gbogbo èèyàn tẹ́lẹ̀ náà ni pé àwọn gómìnà olóṣèlú wọ̀nyí yóò ṣe agbára wọn lò bí òfin àti agbára ọlọ́pàá ńlá bẹ́ẹ̀ bá bọ́ sọ́wọ́ wọn. ẹnu kí wọ́n máa sa àwọn tí wọn kò bá fẹ́ tí wọ́n ní, kí wọ́n sì máa fi ọlọ́pàá ìjọba wọn gbé àwọn alátakò gbogbo nígbà tó bá jẹ́ pé ẹni tó ní ẹlẹ́dẹ̀ náà ló labúlé. àmọ́ àwọn aṣòfin àgbà yìí fúnra wọn ti wòye pé bí ìmàdó bá ṣe bí ẹlẹ́dẹ̀ yóò bàlú jẹ́, bí ẹrú bá jọba èèyàn ò ní kù kan. nítorí ẹ̀ ni wọ́n ṣe pa kóróbójó okùn tí wọ́n kì í bo àwọn gómìnà náà lọ́rùn, tí kò sì sí gómìnà kan tí yóò pàṣẹ oníkùmọ̀ àfi èyí tó bá máa tẹ́. ohun tí àwọn aṣòfin àgbà yìí fi sínú òfin náà kà báyìí pé kò sí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ kan tí yóò mú ẹnikẹ́ni tàbí ti ẹnikẹ́ni mọ́lé tàbí wádìí tàbí kó dẹ ọlọ́pàá sí ẹgbẹ́ òṣèlú tàbí fi tipátipá dojú ọlọ́pàá kọ ẹnikẹ́ni tàbí ẹgbẹ́ kankan, nítorí pé èèyàn bẹ́ẹ̀ tàbí ẹgbẹ́ bẹ́ẹ̀ ń ṣe àtakò ìjọba ìpínlẹ̀ wọn, àfi nígbà tí ohun gbogbo bá lọ ní ìbámu pẹ̀lú òfin. bẹ́ẹ̀ ni ìjọba àpapọ̀ kò lè dún màhúrú kankan mọ́ gómìnà lórí ọlọ́pàá ẹ̀, torí òfin náà tún sọ báyìí pé ìjọba àpapọ̀ kò ní dá sí ọ̀rọ̀ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ àfi níbi tí ohun gbogbo bá ti dàrú pátápátá ní gbogbo ìpínlẹ̀ kan, tí apá àwọn ọlọ́pàá ìpínlẹ̀ kò sì ká ọ̀rọ̀ náà mọ́, tí wọn kò lágbára láti ṣe ohunkóhun, tàbí níbi tí wọ́n bá ti ń fẹ̀tọ́ àwọn èèyàn dùn wọ́n tó sì hàn sí gbogbo ayé, àti níbi tíjọba bá ti ń halẹ̀ mọ́ àwọn èèyàn nítorí ọ̀rọ̀ ìdìbò tàbí tòṣèlú, tàbí ibi tó bá di pé ètò ààbò orílẹ̀-èdè lápapọ̀ wà nínú ewu. òfin náà ṣàlàyé pé tí èyí pàápàá bá ṣẹlẹ̀, ààrẹ orílẹ̀-èdè yóò kọ̀wé sáwọn aṣòfin ni, ó sì dìgbà tí wọ́n bá fàṣẹ sí ìgbésẹ̀ náà fún un kó tó lè ṣe ohunkóhun. bẹ́ẹ̀ lòfin tuntun yìí gba àwọn ìjọba ìpínlẹ̀ lọ́wọ́ ìjọba àpapọ̀, tó sì gba àwọn alátakò ìjọba lọ́wọ́ gómìnà àtàwọn ọlọ́pàá ẹ̀. kókó tó sì ṣe jùlọ nínú òfin náà nìyẹn. àwọn sẹ́nẹ́tọ̀ ti fọwọ́ sí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ní gbogbo nàìjíríà o, gbogbo wọn ló dìbò fún un. ní báyìí òfin náà ń lọ sọ́dọ̀ àwọn ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀, níbi tí ìṣòro míì sì wà rèé, ohun tó sì tún lè dá ètò náà dúró fúngbà díẹ̀ nìyẹn. gẹ́gẹ́ bí òfin ilẹ̀ wa ti wí, kí wọ́n tó lè yí òfin ńlá kan padà báyìí, àwọn ilé ìgbìmọ̀ mẹ́tẹ̀ẹ̀ta ni yóò fọwọ́ sí i. ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin, ìyẹn ilé ìgbìmọ̀ kékeré House of Representatives, ilé ìgbìmọ̀ asòfin àgbà Senate, àti àwọn ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ kọ̀ọ̀kan State Houses of Assembly. nínú àwọn ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ wọ̀nyí, ìkó méjì nínú ìdá mẹ́ta àwọn ìpínlẹ̀ náà ni wọ́n gbọ́dọ̀ fọwọ́ sí ó kéré tán. èyí ni pé nígbà tó jẹ́ ìpínlẹ̀ mẹ́rìndínlógójì 36 ní nàìjíríà ní, ìpínlẹ̀ mẹ́rìnlélógún 24 ni wọ́n gbọ́dọ̀ fi ọwọ́ sí òfin ọlọ́pàá yìí kó tó ṣeé ṣe. ìdí wàhálà sì nìyẹn. àwọn ilé ìgbìmọ̀ asòfin kan pàápàá nílẹ̀ Ìgbò àti ilẹ̀ Yorùbá níbí ti ń retí òfin yìí ní tiwọn, wọ́n sì ti múra sílẹ̀ fún un. àmọ́ àwọn asòfin ilẹ̀ Haúsá kan kò fẹ́ bẹ́ẹ̀ rárá. àwọn yìí ti ń jẹ gbàlàmù ìjọba àpapọ̀ láti ọjọ́ yìí wá. ohun tí wọ́n sì ń wí ni pé kò sí ibi tí àwọn yóò ti rówó fi ṣe ètò ọlọ́pàá ìpínlẹ̀ tàwọn. èèló làwọn ń gbà, èèló ni àwọn yóò fi gba ọlọ́pàá mélòó làwọn yóò sì gbà. ṣe nínú owó tí kò tí ì tó àwọn láti ná yìí náà ni àwọn yóò wá gba ọlọ́pàá tí wọn yóò tún máa sanwó wọn. wọ́n ní kò lè ṣeé ṣe. àwọn yìí ní nígbà tí àwọn bá gba ọlọ́pàá 1,000 tí wọ́n bá ní ó kéré tán kí àwọn máa san 100,000 náírà fún wọn lóṣù, kí àwọn tó tún san àláwáǹsì wọn, kí àwọn tó ránṣọ ọlọ́pàá, kí àwọn tó kọ́ báràkì, kí àwọn tó rà mọ́ra kóńdó, gbogbo owó ìpínlẹ̀ àwọn ni yóò ti lọ tán. àwọn ò lè ṣerú ẹ̀ ń tà wọn. bákan náà ni ọ̀pọ̀ àwọn olóṣèlú alátakò láwọn ìpínlẹ̀ wọn kò rò ọjọ́ iwájú ọ̀rọ̀ yìí o. òní nìkan ni àwọn ń rò ní tiwọn, pé tí gómìnà àwọn bá ní ọlọ́pàá, gbogbo òfin tí wọ́n ní wọ́n fi dè é yẹn kò ní ká lọ́wọ́ kò, yóò máa lo kinní náà lé àwọn lórí ni.
títí dórí àwọn ẹ̀máyà nílẹ̀ haúsá ní púpọ̀ wọn kò fi taratara mọ́. Àwọn míín pàápàá ń bínú pé nígbà tí kì í bá ti ṣe ìjọba àpapọ̀ ló ní àwọn ọlọ́pàá báyìí, bí ìgbà pé kálukú ń lọ lómìnira ara ẹ̀ náà nìyẹn, pé àwọn haúsá fúlàní tí wọ́n máa ń fẹ́ ṣèjọba àpapọ̀ kò ní lágbára lórí àwọn ìpínlẹ̀ tó kù mọ́, wọn ò ní lè ṣe ohun tí wọ́n bá fẹ́ fún wọn bí wọ́n ti ń ṣe. Nídìí èyí, ọ̀pọ̀ àwọn ìpínlẹ̀ bẹ́ẹ̀ làwọn aṣòfin wọn ti ń dúró de òfin yìí. Ẹni tó bá sì rántí bí gómìnà ìpínlẹ̀ Borno Babagana Zulum àti àwọn aṣáájú ilẹ̀ haúsá míì ti kọ́kọ́ takú lórí ọ̀rọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ yìí kó tó di pé wọ́n bá wọn sọ̀rọ̀, tọ̀hún yóò mọ̀ pé kò sí ohun tí kò tún lè ṣẹlẹ̀ láti ọ̀dọ̀ wọn. Àmọ́ ohun tó ń fọkàn ọ̀pọ̀ àwọn èèyàn balẹ̀ báyìí ni pé ìjọba APC ló wà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpínlẹ̀ yìí. Ó sì dájú pé kò sí gómìnà kan tí yóò fẹ́ ya ọmọ pàǹdà nínú ẹgbẹ́ wọn tí yóò wá kọ̀yìn sí ohun tí aṣáájú ẹgbẹ́ wọn fúnra ẹ̀ ti fọwọ́ sí, pàápàá nígbà tí gbogbo àwọn gómìnà tó kù bá ti fọwọ́ sí i. Ṣáá bí àwọn kan ti ń sọ pé kò séwu, bẹ́ẹ̀ làwọn míì ń sọ pé ewu wà lóko lóńgẹ́, nítorí lóńgẹ́ fúnra ẹ̀ náà ewu ni. Ọláyíwọlá alága ló ń ṣe àyẹ̀wò tó sì ń ṣe àkọsílẹ̀ òfin àwọn ọlọ́pàá ìpínlẹ̀ tí àwọn ilé ìgbìmọ̀ aṣòfin àgbà fọwọ́ sí fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.